Mo kí yín o, a kú weekend, ẹ sì ṣe ohun ọjọ́, ẹ kú ànáwọ́ sí, ẹ kú ìfẹ́, ẹ kú kí ni mo tún fẹ́ pè é? Mo dúpẹ́ wípé ẹ bá mi fi ọ̀rọ̀ mi ṣe ilé ọba tó jó, ẹ wà lóbùkún, ẹ̀yin tẹ́ fi fóònù ránṣẹ́. Ẹ̀yin tẹ́ fowó ránṣẹ́, ẹ̀yin tẹ́ fẹ̀bùn ránṣẹ́, olè ò ní kó yín lẹ́rù lọ. Ẹ ní firú ẹ̀ gbà lọ́lá Ọlọ́run. Ẹ ṣé o, ẹ ṣé o, mo dúpẹ́ o. Kí tún ni báyìí? Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Èní Saturday, ṣókí ni màá ṣe. Kíní yẹn ṣe ń kúrò lára díẹ̀díẹ̀ ni, shock and the traumatic experience ó ṣe ń kúrò lára díẹ̀díẹ̀ ni, àdúpẹ́. Onítèmi, thank you. So wàhálẹ́kùn salam wa rahmatullahi wa barakatuh. Onítèmi, mo kí yín, mo kí yín. Ẹ̀yin tí Facebook mi ì tí rí comment kankan, mi ì tí rí like kankan, ṣé kíní ló ń ṣe bẹ́ẹ̀? Ṣé nẹ́tíwọ̀kì ló ń ṣe tiẹ̀ ni àbí báwo ni? Mo ò tí rí nǹkan kan. Mo ò dẹ̀ tí ní spare phone tí màá fi máa wo bó ṣe ń lọ. Díẹ̀díẹ̀ ni we will get there. I've been able to get to ó kù ẹyọ kan. So tí n bá get ẹyọ kan, I'll be able to monitor the comments and how it's going. For now, mi ì tí rí comment kankan. But mo bẹ̀ yín, bóyá ẹ̀ ń comment abẹ́ comment mi ò mọ̀, ẹ ṣáà bá mi tọ́, ẹ máa bá mi press love, ẹ máa bá mi press love and share, ẹ máa bá mi press love and share. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Lisabi àti àwọn ìtàn Yorùbá. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Lisabi àti àwọn ìtàn Yorùbá. I'm not here to criticize that movie Lisabi. I will leave that to the film critics. Salman, thank you for the rose. Màá fi sílẹ̀ fún àwọn film critics. Àwọn tán sì lè ṣe review, tán lè ṣe. I don't want to go there. Àkíyèsí tí mo ṣe nípa tó jẹ́ wípé nígbà tí mo wo Lisabi part 2 tí mo ṣe nípa àwọn ìtàn Yorùbá ló jẹ́ kí n wá ṣe live yìí. Ẹ máa fi èsì bá mi ká lọ. Ẹ jọ̀ọ́, ẹni bá ní àgbà ńlé, gbogbo wa la lágbà ńlé, ṣùgbọ́n ẹni tó bá ní àwọn àgbàlagbà tó jẹ́ wípé wọ́n mọ̀ nípa ìtàn Yorùbá, ẹ sọ fún wọn wípé àwa ọmọdé fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ gbé fóònù fún wọn. Ẹ sọ wípé a fẹ́ sọ àwọn nǹkan kan tó dùn wá, tó rú wa lójú, tá a fẹ́ kán yànnàná ẹ̀. Gbogbo ẹ̀yin òpìtàn pátápátá tẹ́ claim wípé ẹ mọ ìtàn Yorùbá. Gbogbo ẹ̀yin professors pátápátá tẹ́ claim pé ẹ mọ̀ nípa ìtàn Yorùbá. Gbogbo ẹ̀yin mo mọ̀ tán, mo gbọ́n tán, mo mọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá. Mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi. Ọ̀rọ̀ ìní kì í ṣe ìtìjà, ọ̀rọ̀ àpérò ni. Ẹni tí ò bá ní làákàyè nìkan ló lè sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ló lè sọ dìjà. Ẹni tí ò bá lọ́gbọ́n, tí ò ní àròjinlẹ̀ rárá, ló lè mú ọ̀rọ̀ mi yìí kó twist ẹ̀, kó sọ di nǹkan máa fi ṣe dragging. Àmọ́ tó o bá jọmọ Yorùbá tó bí ọ ní ilé ọgbọ́n, tó bí ọ ní ilé ìmọ̀, tó o ní làákàyè, tó o lórí tó ń rò, jí àjọ sọ̀rọ̀ yìí kó kúná. Ìbéèrè mi àkọ́kọ́ nípa gbogbo ìtàn Yorùbá ni wípé ta ló mọ ìtàn Yorùbá gan-an? Ó dùn mí, mi rí kọ́mẹ̀ntì lórí Facebook o, kí ló ṣẹlẹ̀? Ṣé kí n jáde kí n tún padà wọlé ni? Mi rí kọ́mẹ̀ntì lórí Facebook. Ṣé kí n jáde kí n tún padà wọlé ni? Mo rí comment kankan lórí Facebook o. What is happening? Jẹ́ kí n kọ hi náà, bóyá màá rí tèmi.
mo rí tèmi bọ̀ mi rí tiyín kí ló ṣẹlẹ̀. Sea fish ẹ káàbọ̀ ta ló wà bẹ́ẹ̀ nu yín bí ọdún. Ó ń ká mi lára bí mi ṣe rí kọ́mẹ̀ntì lórí Facebook. Ìbéèrè mi àkọ́kọ́, ta ló mọ ìtàn Yorùbá gan-an? Ta ló lè fi ọwọ́ sọ̀yà wípé kì í ṣe ìtàn àtẹnudẹ́nu tó ní àfikún, àsọdùn, àpọ́nlé àti irọ́? You understand? Irọ́ tó ṣe àpọ́nlé fún àwọn tí à ń pè ní akọni Yorùbá ni àwọn ìtàn tí à ń pa fúnra wa. Ìbéèrè ni kò fàjà. Ta ni mo pè ní? Hello? Ìbùkún? Àwọn ẹgbẹ́ ọkùnrin dà Tolú. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Àwọn ẹgbẹ́ ọkùnrin dà, call them for me. Why are they? Give me your phone or whatever. Mi rí comment lórí Facebook mo fẹ́ wò. Kò open Facebook kò jẹ́ kí n rí page mi. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ. Ìtàn Yorùbá ta ló lè sọ fún wa gan-an tí ò ní mú àsọdùn, irọ́, àpọ́nlé, tí ó sọ fún wa bó ṣe rí gan-an, tí ó sọ fún wa. Ìbéèrè kejì ẹ̀yin àgbà, kí ló dé tí gbogbo ending àwọn yakọni Yorùbá máa ń wà? Give me your phone. Mi lè mú fóònù ẹni ẹlẹ́ni dání, mo fẹ́ máa ka kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ni. Ẹni tó bá lè release fóònù ẹ̀ fún mi tí mo lè máa ka kọ́mẹ̀ntì lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ rí. At all, I don't know why. Mo wà live o. Kí ló ṣẹlẹ̀? Kò jáde rárá. Kò jáde rárá. I don't know. Kò jáde rárá. Sea fish. Irú ọmọ akàn máa kọ comment, but I can't hold your phone. Ṣé ẹ lò ní? Sorry. Okay. Mo rí comment lórí kinní mi. Ọ̀tún fóònù ọmọ mi kan mo mú dání báyìí tí mo fi ń ka comment. I don't know what is happening. So let's just ẹ má jẹ́ kí sea fish mo tún ti ń rọ́wọ́ yín o. Ẹ ṣé. Ẹ má jẹ́ kí ìyẹn dá wa dúró. Ẹ má jẹ́ kí ìyẹn dá wa dúró. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ. So ọ̀rọ̀ tí mò ń sọ lọ. Ẹ ṣé. Mo kàn fẹ́ mọ̀ in case táwọn èèyàn bá ń béèrè question kó lè má tiẹ̀ wà ní total kìíní ni. Bóyá settings ni. Matthew onímẹ̀wàá láká you block me on Facebook. What did you do? If you tell me what you did,
If you tell me what you did, in all honesty, I promise to unblock you. What did you do? I can't just decide to block you for no reason at all. Or you must have done something terrible. So, ọ̀rọ̀ tí mo sọ lọ, ká má jẹ́ kí ìyẹn distract wa. Kí ló dé tí gbogbo ending àwọn akọni ilẹ̀ Yorùbá? Kí ló dé tó jẹ́ wípé kò kí ń ní conclusion? Kí ló dé tó wà controversial? Nígbà tí wọ́n sọ wípé ẹ̀gbá ọmọ Lisabi àgbògbò àkàrà, tí wọ́n ṣe movie Lisabi, inú mi dùn, mo ní màá mọ̀ nípa Lisabi. A ti ń gbádùn movie yẹn lọ, a ti ń gbádùn movie yẹn lọ. Mi ìfẹ́ sọ nípa àwọn errors tó wà ń bẹ̀. Like I said, I will leave that to the film critics. Bó dé level kan, ẹni tó bá ní làákàyè tó bá jẹ́ ọmọ Yorùbá gidi, a rí wípé towards the ending, Lateef Ọládìméjì, ó careful. He was being careful not to present Lisabi as a tyrant. He was being careful not to present Lisabi as somebody who eventually got power drunk. He was being careful at the end of the day not to present Lisabi as someone who was greedy and selfish and decided to take all the glory for himself. Ẹni bá fi làákàyè wo sinimá tá a wò tán, a rí wípé àwọn tí wọ́n ń claim wípé wọ́n dalẹ̀ Lisabi, ohun tó ń bí wọn nínú ni wípé igi kan ò dágbó ṣe Lisabi. Lóòótọ́ ìwọ ló kó wa jẹ. Lóòótọ́ wàhálà wà o. Lóòótọ́ ìwọ ló kó wa jẹ. Lóòótọ́ ìwọ ló fún wa ní àìdíà wípé ká wá lọ rèé gbára wa lọ́wọ́ àwọn búlì yẹn ìlú Ọ̀yọ́, àwọn ìlàrí Ọ̀yọ́. Ṣùgbọ́n ìwọ nìkan kọ́ ló jagun ṣẹ́gun. Bó o ti jẹ́ akọni bẹ́ẹ̀ náà làwa náà lọ kojú ogun. Ó ṣe wá járiwo rẹ nìkan ní ìlú ń pa. Àwọn nǹkan tó ń kó wá fún ẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn. Kí ló dé tó ní kán mọ́ kó wọlé rẹ nìkan? Kí ló dé tó fáwa náà bẹ́ẹ̀? Ó ṣe járiwo rẹ nìkan lẹ̀gbà ń pa. It got to a point. Lisabi became even more powerful than the Baale. Do you understand? He became more powerful than the Baale. Gbogbo ìsákọ́lẹ̀, gbogbo ẹ̀bùn oko, gbogbo ire oko, gbogbo omidan, gbogbo rẹ̀ ni wọ́n wá ń kó fún. Àṣírí bì kan tí Lisabi ti pe àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn ìrọ̀ rẹ̀ wípé èmi nìkan kọ́ ni mo ṣe kinní yìí o, àjọṣe ni o, tiyín rèé o. Ó ní ṣe bóun fún wọn nílẹ̀ rẹpẹtẹ. Èyí ń túmọ̀ sí wípé Lisabi ti gbà lọ rẹpẹtẹ. Ó ní ṣe bí mo bù yín ńlẹ̀ kẹ́ ẹ fi dáko lọ rẹpẹtẹ. You understand? Until somebody was bold enough láti kojú ẹ̀ wípé kí ló dé, ṣé wọ́n nìkan ni? Ṣé wọ́n nìkan ló lọ rèé kojú ogun Ọ̀yọ́ ni? Kò bá ẹni yẹn sọ̀rọ̀. Ẹni bá wo fíìmù yẹn, kò bá ẹni yẹn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mọ́. Lisabi táwa mọ̀ ní part 1, ó bá àwọn èèyàn sọ̀rọ̀, àwọn ẹlẹgbẹ́ rẹ̀, àwọn ìrọ̀ rẹ̀ sọ̀rọ̀ bíi wípé àjọjagun yìí ni o, ẹ̀yin ni mo ní o, ẹ̀yin náà lẹ́sìn ràn mí lọ́wọ́. Àmọ́ ńgbà tó yá, oníṣòwò mo wájú ẹni tó ti ń sọ̀rọ̀ ni. So I believe Lateef Adedimeji was just being careful not to present Lisabi as a tyrant. Now at the end, wọ́n ní wọ́n fẹ́ bí Lisabi joyè.
wọ́n mú wọ igbó kan tí wọ́n ti ṣe oyè fún, ó wá rí wípé trap ni. Nígbà tí Lisabi rí wípé trap ni, ẹ máa gbọ́ ibi tó ti rú wa lójú rẹ̀ o. Lisabi fúnra rẹ̀ tó sọ wípé, tó mọ̀ wípé trap ni, kí ló dé tó wọ inú igbó yẹn lọ, inú ìgbàlẹ̀ yẹn lọ. Ìgbà tó dẹ̀ wọnú ìgbàlẹ̀ yọ, selfish, just dey give me joy. Desire, okay, Desire, thank you. Yesterday Shitu, thank you. You just dey give me joy, walai. Selfish, thank you. Nígbà kí ló dé tó wọnú ìgbàlẹ̀ yẹn lọ nígbà tó mọ̀ pé trap ni. Then kí ló dé? Ṣèbó ti lọ bá àwọn iwin àti àwọn kinní tí wọ́n tọ́ dàgbà, wọ́n láwọn ò padà lẹ́yìn rẹ̀. Kí ló dé tí ò gbèjà ara rẹ̀? Ṣé ẹ ti rí pé bákan méjì ni? Tó bá jẹ́ wípé lóòótọ́ tyrant ni lóòótọ́, torí nǹkan tí wọ́n kọ sí ìgbẹ̀yìn movie yẹn ni wípé he became a tyrant. He got power drunk. He himself started terrorizing the Egbas. Nǹkan tó sọ nìyẹn. Tó bá wá jẹ́ wípé lóòótọ́ ó became a tyrant, kì í ṣe wípé wọ́n dìtẹ̀ mọ́. Kí ló dé tó wọnú igbólù yẹn lọ fúnra ẹ̀? Kí ló dé nígbà tó lágbára jù wọ́n lọ táwọn iwin tó tọ́ gbàgbà? Kí ló tó sọ fún pé àwọn ò tí ì padà lẹ́yìn rẹ̀? Kí ló dé tí ò pa àwọn pípù yẹn? Kí ló dé tó fúnra rẹ̀ wọlẹ̀? Kí ló dé tó wọlẹ̀? Ìdí nìyí tí àwa ọmọdé fi ń béèrè lọ́wọ́ ẹ̀yin àgbà Yorùbá. Kí ni ìtàn Yorùbá gan? Nígbẹ̀yìn wọ́n wá sọ wípé àwọn ìtàn kan sọ fún wa wípé ó fúnra rẹ̀ wọ igbó lọ ni, ó kúrò ní ìlú Ọ̀yọ́. Pé àwọn kan sọ wípé wọ́n gbẹ́ kòtò, wọ́n tì í sí, wọ́n lù ú pamọ́ bẹ́ẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀ sí Lisabi Agbogbo Àkàlà? Kí ni ìparí? Kí ló ṣẹlẹ̀ sí gan? Mo mọ̀ wípé ibi tí Lateef Adédìméjì tó gbé rìsáàchì ẹ̀ dé, níbi tó rú lójú dé, bẹ́ẹ̀ náà ló ṣe parí ìtàn yẹn. Ẹ̀yin àgbà òpìtàn ilẹ̀ yìí, kí ló dé tí ìgbẹ̀yìn àwọn akọni ilẹ̀ Yorùbá tí ò wà well detailed? Kí ló dé tí a mọ ohun tó ń gbẹ̀yìn wọn gangan? Kí ló ṣẹlẹ̀ sí Lisabi? Ṣé wọ́n pa ni? When he became, ṣé lóòótọ́ ló nígbà tó lead ogun Ọ̀yọ́? Ṣé lóòótọ́ nígbà tó lead tó ṣẹ́gun tán, ṣé òun fún rẹ̀ wá padà di terror? Ẹ sòótọ́ ibẹ̀ fún wa. Ṣé rí àwọn àpọ́nlé àti kán máa fi ọwọ́ bo ẹnu láti ra iyì fún àwọn akọni tó ti lọ yìí ni ò jẹ́ kí àwa ọmọ kéékèèké gbàgbọ́ nípa àṣà àti ìṣe Yorùbá, ni ò jẹ́ ká gbàgbọ́ nínú ìtàn tẹ́ ẹ̀ ń sọ fún wa mọ́. Ó ní ò jẹ́ ká gbàgbọ́ nínú ìtàn tẹ́ ẹ̀ ń sọ fún wa mọ́. Ṣé ẹ rántí ìtàn Ẹfúnṣetán Aníwúrà? So many versions of the story. Ìtàn kan sọ fún wa wípé Ẹfúnṣetán Aníwúrà, ìyálóde ìlú Ìbàdàn, wípé kò bímọ, wípé òun ló ṣe kanra. Bó wá sọ wípé ẹrúkẹ́rú tó bá bímọ nínú ilé òun, ọ̀run alákejì ni ó ti bí. Òun ló ṣe pa Àwẹ̀ró àti Ìtawùyì. Tó jẹ́ wípé Látòòṣà, Báṣọ̀run Látòòṣà ló ṣẹ́gun Ẹfúnṣetán. Ìtàn míì tún wá present Ẹfúnṣetán as a nice woman tó bímọ. Kẹ́ máa wo bí ìtàn Yorùbá ṣe ń wà controversial, bẹ́ẹ̀ ṣe ń disturb wa, bẹ́ẹ̀ ṣe ń Godwin Olúwaṣeyì ó ní pìtìpìtì ló ṣẹlẹ̀ gbẹ̀yìn. Tẹ́ ṣe ń confuse wa tá a fi lose faith bí ẹnu yín ò ṣe ṣọ̀kan. Ìtàn míì tún wá sọ fún wa wípé o, ṣe rí Ẹfúnṣetán Aníwúrà yẹn o. Thank you. Pé Ẹfúnṣetán Aníwúrà yẹn ó bímọ o, ọmọ kan ṣoṣo tó bí, èmèrè ni o. Ọjọ́ tó fẹ́ bímọ ni ọmọ náà gba ọ̀run lọ.
wọ́n wá present ẹ fún Ṣetán Ìyálóde Ìbàdàn fún wa bí ẹni wípé depression ló wá jẹ́ ikú ọmọ ẹ̀ ló fa depression fún òun ló jẹ́ kó kanra tó fi bẹ̀rẹ̀ sí ní pa àwọn ẹrù. Hello, I'm back. Mi tí màá rí comment náà. Ìtàn mi tó bá fẹ́ kí n rí comment ẹ lọ sórí TikTok màá rí. Ìtàn mi wá tún jẹ́ ká believe wípé ẹ fún Ṣetán Aníwúrà wà depressed ni lẹ́yìn ikú ọmọ kan ṣoṣo tó bí ló fi bẹ̀rẹ̀ sí ní máa treat àwọn ẹrú ẹ̀. Matthew only I'm sorry for my bad comment on Facebook. Please unblock me. Oh, you agree that you made a bad comment? Thank you for the apology. And I appreciate you for swallowing your pride. Please don't let it happen again. So, what's your name on Facebook? So that tí mo bá ṣe tán, màá lọ unblock yín. What's your name? What's your profile name on Facebook? Just let me know your profile name on Facebook. Okay. Okay. Matthew Kuibek. All right. Kọ́lọ̀ jẹ́ kí n rántí. Matthew Kuibek. Tá bá ti kú mi ní many phones mọ́. Titi Bright Star, thank you. Tí mo bá ti ṣe tán, please remind me towards the end of this skinny. Màá lọ unblock. I'll go and unblock you. Thank you for the apology. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ. Bá ẹ ṣe present ìtàn Ẹfúnṣetán Ìyálóde ìlú Ìbàdàn nìyẹn. Kò sẹ́ni tó mọ the real story behind Ẹfúnṣetán Ìyálóde Ìbàdàn, Ẹfúnṣetán Aníwúrà. Ìtàn kan jẹ́ ká rí bí ìkà àjẹ́ ẹni ibi. Ìtàn kan jẹ́ ká rí bí aláàánú obìnrin dáadáa tí àwọn èèyàn misunderstand tó go into depression. What is the real story? Ẹ wo ibi tẹ́ ti wà controversial náà nípa ọ̀rọ̀ Lisabi. Ẹ wo àwọn irọ́ tẹ́ máa ń pa fún wa nípa àwọn akọni Yorùbá. Nígbà tẹ́ máa cook up story èyí tá fi máa mọ bàbá àti ìyá Lisabi. Àbí èyí tẹ́ fi máa jẹ́ ká mọ̀ wípé bóyá ààrẹ ni Lisabi tó wọ ìlú Ẹ̀gbá wá. Ẹ fẹ́ kó dàbí ẹni wípé ààrẹ ló wá gba àwọn Ẹ̀gbá là. Because definitely it's just somebody who walked into the settlement of Ẹ̀gbás. Nígbà tẹ́ máa sọ ẹni wọ́n lè ya rẹ̀ bọ̀ bó tiẹ̀ jẹ́ pé Lisabi tẹ́ present fún ọmọ kékeré ó wọ dápà. That's an error anyway. Nígbà tí báwo lọmọ kékeré ọmọ nígbà tí ò ti orókún wà lójú dúdú tẹ ní ṣé wọ́n ti import pampers gbà yẹn ni tó dápà sí ń dì bọ̀ ìyẹn that's another thing entirely. Òun fúnra rẹ̀ ló wá sọ ìtàn wọ́n ní wọ́n lé ya rẹ̀ bọ̀ níbi tán ti ń lé ya rẹ̀ bọ̀ ìdí tán fi ń lé ya rẹ̀ bọ̀ àmọ́ jọ̀la nítorí wípé àwọn ẹ̀rọ tó wà nínú ìtàn Yorùbá nìyẹn o tó fi difficult fún àwọn ọmọdé tó kàwé tí wọ́n ní làákàyè láti gbà á gbọ́ because there are so many questions tí ẹ̀yin àgbààgbà wọ̀nyí nípa àfikún ìtàn nípa àtẹnudẹ́nu nípa àsọdùn tẹ́ fi jẹ́ ká mọ̀ real story Yorùbá. Àwọn wá ní wọ́n gbé Lisabi bọ̀ ìdí tán fi ń lé ìyá rẹ̀ bọ̀ àmọ́ ìyá rẹ̀ wá joró tó fi kú. Ẹ wá ní àwọn ìwọ̀n inú igbó àwọn ẹyẹ inú igbó àwọn ni wọ́n tọ́ dàgbà. Àbà. Àmọ́ bó ti jẹ́ wípé ẹyẹ inú igbó àti ìwọ̀n inú igbó ló tọ́ dàgbà tó. Lisabi part 1 ó ní ọ̀rẹ́ mi inú láti kékeré. Ó ní ọ̀rẹ́bìnrin láti kékeré. Ó ní ọ̀rẹ́kùnrin láti kékeré.
ṣé àwọn ọ̀rẹ́ ọ̀hún lọ máa ń bá ṣeré lọ́dọ̀ àwọn ohun ni alábẹ́bí ọ̀rọ̀ ẹ ṣeun ẹ̀yin náà ní tẹnugbó nǹkan tẹ́ ń sọ fún wa ni wípé iwin àwọn ẹyẹ àwọn àlùjọ̀nú ló tọ́ dàgbà bẹ́ẹ̀ ṣe parọ́ fún wa nípa Ọ̀rúnmìlà náà nìyẹn bẹ́ẹ̀ ṣe parọ́ fún wa nípa Ọ̀rúnmìlà àmọ́ bàbá àmọ́ ìyá Ọ̀rúnmìlà ńgbẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ ní lọ́jọ́ tí Ọ̀rúnmìlà ti kọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní ó rúbọ adé á fún Ọ̀rúnmìlà níjọ́ tí ti kọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní kí bàbá ó rúbọ eku méjì olùwérè kinní kan olùwẹ́ ta ni bàbá àti ìyá Ọ̀rúnmìlà níbo lágboolé wọn bó lèèyàn ti ń rìn láti sánmọ̀ bọ̀ wá sílé ayé ṣe rí bẹ́ẹ̀ ṣe confuse wa. Thank you. Kí ni? All right. Kọ́ọ̀pù tí wọ́n lè wo. Kọ́ọ̀pù tí wọ́n lè dá omi ilé. Ṣó ti yẹ? Ìjẹ́rí yẹn ó máa change ẹ̀ síra o. Ìbéèrè ni o. Ta ló mọ̀ tán Yorùbá gangan? Ṣé kí n tún fún yín ní another example? Ìtàn Ògúnlákayé Ọ̀ṣìmọlẹ̀. Ẹ sọ fún wa. Ẹni Ògún ni alágbẹ̀dẹ àkọ́kọ́. Àbẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀. The God of Iron. Ẹni ọkùnrin líle ni. Ẹni ọkùnrin dandan ni. Ta ni bàbá Ògún? Ta ni ìyá Ògún? Ògúnníyì, Ezekiel, if you want me to bring you up, I will bring you up. I need. Ta ni bàbá Ògún? Ta ni ìyá Ògún? Nígbà tẹ́ ẹ bá wá máa sọ, ẹ tún wá ní Ògún àti Ṣàngó ọ̀rẹ́ ni wọ́n. Tí ìtàn dẹ̀ jẹ́ kó yé wa wípé ọmọ Oòduà ni ẹni Ṣàngó tí ìyá rẹ̀ bí sínú pé Oòduà jẹ́ ọ̀nkù Ṣàngó. Tó tinú pé tó wá sí Ọ̀yọ́ nígbà tí dàdá ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ǹtù tí wọ́n wò wípé wọ́n lè fi dàdá jọba kán lọ mú Ṣàngó wá òun náà sọ wípé bí dàdá ò bá lè jà ó lábúrò tó gbójú wọ́n fi Ṣàngó jọba. Ẹ jọ̀ọ́ ṣé àsìkò ṣé lẹ́yìn Oòduà ni Ògún dé? Ìbéèrè rẹ o. Ọlárẹ̀wájú Masawa, choose your gun and see. I thought you did it. Ọlárẹ̀wájú Masawa, please keep quiet. Let me ask question about my origin. If you are not comfortable with what I'm talking about, kindly go away. I'm asking questions. I'm a Yoruba woman. I need to know about my origin. I need to know my stories. Why is it so controversial? Why? Then why do you always ask us to keep quiet when we are asking questions? Why? Why is it that the only response is keep quiet? It is deeper than you think. It is not written down. Someone will come from nowhere, give us a version. Another person will come from anywhere, give us another version. Why can't we ask questions? Why can't we know the real deal? Who knows the real stories? Kí ló dé tí gbogbo òpìtàn ń sọ àhesọ àtẹnudẹ́nu? Kí ló dé tó jẹ́ òyìnbó ló ń kọ story wa fún wa? Ẹ dẹ̀ ń sọ wípé òyìnbó ló kọ story. Different versions tẹ́ ẹ kọ fún àwọn tó make research. Àwọn òyìnbó tó béèrè question nípa origin wa. Different versions tẹ́ ẹ kọ fún wọn ni wọ́n kọ sílẹ̀.
Let me ask questions. We need the full details. Enough of this rubbish. Ẹ pariwo àṣà wa ti lọ, ìtàn wa ti lọ. Do we even have stories? We only have myths. Àwọn ìtàn tá a lè fìdí ẹ̀ múlẹ̀. Àwọn ìtàn tí a lè fìdí ẹ̀ múlẹ̀. Àwọn ìtàn tí ò ní òkodoro ọ̀rọ̀ tó dájú. Let me continue. Nígbà tẹ́ máa pọ́n Odùduwà lé fún wa. Ẹ pè ní àtẹ̀wọ̀n rọ̀. Ẹni ẹ̀wọ̀n ló fi rọ̀ láti òde ọ̀run wá sílé ayé. Yet you are still telling us that he met some people in Ilé-Ifẹ̀. Yet ẹ dẹ̀ tún sọ fún wa wípé Ilé-Ifẹ̀ ò dáyé níbi ojúmọ́ tí ń mọ́ wá. Èwo ni ká gbàgbọ́? Àwọn stories kan sọ fún wa wípé Oòduà bí ọmọ méje. Another version of the story sọ fún wa wípé Oòduà bí ọmọ ẹyọ kan ṣoṣo èyí tí í ṣe Ọ̀kànbí, wípé Ọ̀kànbí ló bí ọmọ méje. Another story sọ fún wa wípé Oòduà kúrò ní Ilé-Ifẹ̀. Ó ní Oòduà, wọ́n ní ó fi babaláwo rẹ̀ ó fi dé ilé. Wípé babaláwo rẹ̀ tí ń bá bọ òòṣà ló ń jọba ní Ilé-Ifẹ̀ dòní. Wípé àwọn ìran Oòduà gangan ló lọ tọ Ọ̀yọ́ dó. Ṣọ́yọ́ ilé ni àbọ̀yọ́ Aláàfin tí wọ́n lọ tẹ̀dó. Ìyẹn la fi ń rí power tussle láàrin Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀ di ọ̀la, ìkan ò gbà fún kan. Ẹ dá mi lóhùn. Kí ló dé tá ní ká mọ́ béèrè? Àwọn kan ṣàṣọ sọ wípé Mọ́kà ló ti wá, àwọn kan sọ wípé Egypt ló ti wá. Tó kó àwọn èèyàn tiẹ̀ wá. Nígbà tó dé, ta ló ṣe interpreter fún? Báwo ló ṣe gbọ́ èdè wọn? Níbo lójúbọ Ṣàngó? Ibo ni wọ́n sin Ṣàngó sí? Ṣé Ògún tẹ́ ẹ sọ wípé òun lálágbẹ̀dẹ àkọ́kọ́? Ó ṣe wá padà jẹ́ ọ̀rẹ́ Ṣàngó? Tó jẹ́ ọmọ Oòduà tí wọ́n rèsì ní Nupe. Ẹ dá mi lóhùn. Àwọn kan ní Ṣàngó pokùnso. Pé nígbà tí wọ́n wá rí wípé ó pokùnso. Jẹ́rẹ́sà, nígbà tán rí wípé ó pokùnso ni àwọn èèyàn rẹ̀ wá fọwọ́ bu àwọn èèyàn lẹ́nu pé ọba kò so, pé ọba wọlẹ̀ ní kò so ni, pé ọba ò so, ọba wọlẹ̀ ní kò so. Ẹ̀yin kan dẹ̀ tún sọ wípé ó wọlẹ̀. Then you are calling Ṣàngó the god of thunder. Àbí? Ṣàngó ẹ ń pè ní god of thunder. Ẹ ń pè ní Ẹdun Àrá. Ẹ̀yin lẹ ń bọ god of thunder. Òyìnbó ló ṣe thunder catcher. Òyìnbó ló lè explain the concept behind lightning. Kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni àrá ti ń sán. Ó ń sán káàkiri àgbáńlá ayé ni. Láti ọjọ́ tán ti device thunder catcher ni àrá ò ti bọ́ lu igi lé mọ́ kí lè dédé jó. Nígbà yẹn tí wọ́n ti mọ̀, tí àwọn òyìnbó ò tí develop thunder catcher, tí àrá bá bọ́ lu ilé kan àbí tó bá bọ́ lu igi kan tó bá ya, ẹ̀ ní Ṣàngó ló ń bínú, ẹ̀ ní Ṣàngó ló ń jà, ẹ̀ ní wọ́n rán Ṣàngó sílé ibẹ̀ ni. We are asking question. Thunder arrestor, they call it thunder catcher, they call it thunder arrestor. Let us ask questions. Yes, èmi náà gbà wípé àṣìtàn yàtọ̀ sí èṣù.
ara àwọn heroes Yorùbá ni mò ń sọ yìí o. Àṣìtàn ó yàtọ̀ sí èṣù. Ta ló bí èṣù ti Yorùbá? Láàróyè. Ìtàn kan sọ fún wa wípé Láàróyè ó bínú di òkúta ni. Òkúta èwo gangan ní pàtó ni Láàróyè? Ṣé gbogbo òkúta tó wà káàkiri àgbáláyé ni Láàróyè bínú dì ni? Where is that particular òkúta gangan? Ibo ló wọlẹ̀ sí? Níbo ló dòkúta sí? Òkúta òun gangan dà? Ṣé gbogbo junction, gbogbo tí junction tí Julius Bagala náà nílé èṣù ni, nílé Láàróyè ni? Exactly, where's that particular stone? Eléyìí tó ṣà ń parí pé if you give us to say Odinga, say your own part of the story. Let me bring you about tí n bá ti rí wípé ohun tó ń sọ tí mo bá tó bá lè answer question mi. Tó bá lè answer question mi, màá gbé ẹ kúrò ni. Don't tell me wọ́n sọ wípé. Don't tell me wọ́n sọ wípé. Give us facts. Okay, èèyàn kan tún sọ wípé ó dùn mí pé mi ì rí ti Facebook kà. Ó dùn mí pé mi ì rí ti Facebook kà. Ẹ sọ fún wa, ẹ̀yin ti Facebook, ẹ sọ fún wa. Mo ti accept ẹ̀yin dà. Àbí báwo náà ṣe ń ṣe? Mo ti accept. Èmi ò mọwọ́ TikTok yìí jàre. Accept. Ẹ má wá dúró síbí wá máa ṣe pé wá máa jà o. Ẹ sọ ohun tẹ́ fẹ́ sọ, ẹ máa lọ. Ẹ sọ ohun tẹ́ fẹ́ sọ, ẹ máa lọ. Ẹ má jà. Mi ti ẹ ń ṣe kíní nọ́mbà mo gbọ́dọ̀ ṣe lé ni. Anike, please, if you are part of us, please talk. If you... Nǹkan tí mi ti fẹ́ sọ ni pé iṣẹ́ rí ọ̀rọ̀ tọ̀tẹ̀ ń sọ yìí. Bẹ́ẹ̀mi gan ṣe gbọ́ pé Oòduà ọmọ kan ṣo ló bí. Okay. Ọmọ kan ṣo yẹn ọ̀kan bí yẹn ló bí ọmọ méje. Wọ́n nínú ọmọ méje ẹ̀kọ́ ló dé Kòtónú. Wọ́n ní onísápé Mo ṣe gbọ́. Nínú ọmọ méje yẹn. Ìyá mi. Nínú ọmọ méje yẹn ló dé Kòtónú. Ìyá mi. Ìyá mi. Ó fi jẹ́ pé tẹ bá dé Bẹ̀nẹ̀, ẹ máa rí àwọn kan wà báyìí Yorùbá ni wọ́n bẹ̀. Ọ̀sùn máa pè fáwọn pé àwọn òṣègùn. Mo ti rẹ́ni tó bá mi parí pé òun òṣègùn. Mo bọ̀, mo fẹ́ connect wa náà. Different people with different stories. Yes. 10,000 lónìí. 10,000. Mo bọ̀, mo fẹ́ fi wá sí speaker ni o. Here. Okay. So that mo fẹ́ fi Ọlọ́run o, kí ló ṣẹlẹ̀? Oh no. Oh no. Go live. Okay, resume. Yeah. Jẹ́ kí n resume. Facebook mi ò gbádùn ẹ̀ rárá. Mi ò gbádùn ẹ̀ rárá. Mi ò gbádùn Facebook mi rárá. Facebook mi ò gbádùn ẹ̀ rárá. Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ kí n gbé yín wọlé padà yá mi. Ṣẹ́yìn tí Facebook máa bọ̀ lórí TikTok. Ẹ káàsán bàbá mi. Yes ma, mo really enjoy àwọn enlightenment tó wà. Yeah. So èyí tí mo gbọ́ nípa ti Ṣàngó yẹn. Ìgbà tí ó rú èmi àti ọ̀rẹ́ nìkan lójú. Okay. A wá lọ sí ibẹ̀. So wọ́n wá jẹ́ kó yé wa pé Ṣàngó oríṣi méjì ló wà.
Okay. So wọ́n ní pé Ṣàngó alákọ̀ọ́kọ́ yẹn. Òrìṣà lòun ó rọ̀ wá pẹ̀lú àwọn tí àwọn 16 tó kọ́kọ́ rọ̀ wá. Àwọn 16. Wọ́n wá fi. Ẹ jẹ́ ká gbọ́ yín clearly sir. Mo fẹ́ kí àwọn èèyàn tí ò gbọ́ yín mo fẹ́ máa repeat nǹkan tẹ́ ń sọ. Number wọ́n ní Ṣàngó Aláàfin ó yàtọ̀ sí Ṣàngó àkọ́kọ́. Wọ́n ní Ṣàngó kan ti kọ́kọ́ wà. Okay. Ó rọ̀ wá pẹ̀lú àwọn 16. Níbo ló ti rọ̀ wá sà? Níbo ló ti rọ̀ wá sà? Bí wọ́n ṣe lẹ́wọ̀n púpọ̀ mọ̀ tó wọ́n ní pé àwọn kan wá àwọn kan appear without traces. So ìyẹn is another cause for research. A fẹ́ lọ ṣe ìyẹn a ṣe àwa bíi mẹ́rin la fẹ́ lọ ṣe yẹn lọ́tọ̀. So but in tó fà á fi lọ gangan ni pé there is a town tí àbí village tí wọ́n pè ní Ìwó Olódò Ọba. To claim wọ́n sọ fún wa wípé Ọ̀yọ́ ju Ìwó lọ. Àwọn kan sọ wípé Ìwó ju Ọ̀yọ́ lọ. Irọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká stick sí àwọn akọni Yorùbá. Ṣé ẹni bá ń pìtàn ìlú ẹni bá ń pìtàn ìlú méjì ó fẹ́ kí ìlú tú ni ẹ má jẹ́ àpìtàn ìlú. Let's talk about the akonis, the heroes and the heroines of Yoruba land. Ẹ dẹ̀ ti ń sọ fún wa báyìí ẹni. Tó wá mú wa lọ ṣe ìwádìí yẹn gangan nìyẹn. All right. Lọ síbi tó mú wa lọ ṣe ìwádìí ni. All right sir. So wọ́n wá ní pé Ṣàngó yẹn wọ́n ní méjì. All right. Wọ́n ní méjì. So alákọ̀ọ́kọ́ tí ó rọ̀ wá ní Òrìṣà. Okay. So that explains the reason why they said pé Ògún àti Ṣàngó. Ẹ jọ̀ọ́. Ọ̀rẹ́ ni wọ́n. Mo ní ìbéèrè. During your research. Okay ma. Ibo náà sọ wípé wọ́n ti appear. Ìlú wo náà sọ wípé wọ́n ti appear. Wọ́n ní pé wọ́n appear. Ifẹ̀ ni wọ́n náà ti appear. Thank you. Wọ́n ní wọ́n appear ní Ilé Ifẹ̀. Ṣé kí Oòduà tó wá join wọn níbẹ̀ ni kó tó di wípé Oòduà ti ẹ̀wọ̀n rọ̀ ni wọ́n ti appear ní àbí after ìgbà tí Oòduà ti ẹ̀wọ̀n rọ̀. Bí wọ́n ṣe sọ fún wa bẹ́ẹ̀ ṣe thank you ma bẹ́ẹ̀ ṣe bèrè yẹn làwọn náà ṣe bèrè. Yes sir. Wọ́n ní Oòduà. Wípé Oòduà yẹn. Òun jẹ́ ọmọ fún ẹnìkan mi ìrántí nǹkan tó forúkọ ẹni yẹn. But I have the video recorded. I have the audio recording. Mo lè send it sí later. Wọ́n ní Oòduà yẹn jẹ́ ọmọ fún tani. Fún ọba kan tí kọ́kọ́ jẹ. Kí Oòduà tó dé. Oòduà tó dé bó ṣe sọ nìyẹn. Ẹ jọ̀ọ́, you have ended up confusing us. You know why? No, because ti Ṣàngó yẹn gangan lè ní wà àtàmà. No. Àti Ògún. No. Ìdí tí ààfin ní gba ìtàn yín wọlé ẹ mọ̀. Oòduà ni wọ́n fi jẹ́ ká gbàgbọ́ wípé òun lọ̀gá gbogbo Yorùbá tó ti ẹ̀wọ̀n rọ̀. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé Ifẹ̀ ni ojúmọ́ ti mọ́ wá sí gbogbo ayé. So now telling us that wípé there are some 16 òrìṣà that just appear is a myth, sir. Ṣé mọ̀ nǹkan tó ń pè ní myth? Myth ni ìtàn tí wọ́n kàn sọ. Ẹ jẹ́ ká fún ẹlòmíì ní chance. You have ended up confusing us. Tẹ́ bá ti ṣe research yín tán dáadáa tó bá ti clear, then we can still have this session and talk about it. Ṣó ti yé yín? Go and make detailed research. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin tí Facebook mo máa kúrò lórí Facebook. I'm not enjoying Facebook at all. So let me just go.